on the 2 tẹ́ mú yìí ẹ gbọ́dọ̀ gba Abdul Azeez jáde o. ẹ ń gbọ́ ṣé ti yín òdi on the 2 tẹ́ mú yìí Abdul Azeez gbọ́dọ̀ jáde o. ibẹ̀ kọ́ gbogbo ẹbí Adégbọlá wọ́n máa bínú sí yín o. tí Abdul Azeez ó bá jáde ní on the 2 tẹ́ mú yìí gbogbo oṣù pọ̀tọ̀ wọ́n máa bínú sí yín o. ẹ máa rí pípọ́n ojú wa o. torí àwọn ò ní gba gbogbo dáadáa tẹ́ ń ṣe yìí o. tá a wá lọ́ta rẹ̀ ní ìsìn sẹ́mi ni àbẹ́yìn torí pé on the 19 yẹn àwọn àáfàá ti fi dá èmi lójú wípé àwọn máa fi ilẹ̀ ṣùgbọ́n on the 19 yẹn ẹ̀yìn ó ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ kún ó fi ilẹ̀ pàápàá jùlọ ẹ̀wọ̀n Evangelist Adéfáyé wà lẹ́sìn torí àwọn èèyàn sọ wípé wọ́n lọ́ba tí Abdul Azeez jẹ́ wọ́n lọ́ba dà ìwọ ló bá tí ẹ̀jẹ̀ náà. àwọn Yorùbá bọ̀ òun ṣe mí òun gbà mí àṣé mo pẹ́ lọ́wọ́ ẹni tó ń ṣe ni tí tó ń gbà mí. ọ̀rọ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe orí social media yìí ọ̀rẹ́ wa tójú sú mi kó ọ̀rẹ́ ń tójú sú mi kó bẹ́ẹ̀ ń ṣe ta lọ́lọ́run ní o bẹ́ẹ̀ ń gbà ní o àwa mọ̀ wọ́n báyìí ó mà ga o. ìyẹn on the 19 onígbé wa gbé sọ sí magistrate court ní Ìlọrin tí a ti nígbàgbọ́ wípé ọjọ́ Thursday yìí on the 19 yìí wípé ọmọ grant ọmọ wa Abdul Azeez ọmọ grant ní bail èyí ń ṣẹ̀ṣẹ̀ ẹ sì da ogun kan yìí rú ẹ̀jẹ̀ fún okun bail ńjọ́ yẹn látàtàrí ọlọ́yà yín wọ́n ti ní ká padà wá ńjọ́ kejì which is unusual ẹ pé kóòtù kì í sitting Friday yẹn kalibasa rí ọmọ yìí gbà jáde ẹ̀tún dàrú ìṣẹ̀lẹ̀ nífẹ̀ẹ́ tààrọ̀ Ọlọ́run bọ̀tún àtún wá rí lónìí ni pé ẹ̀tún wá gbẹ́jọ́ lọ sí high court béèlì tí wọ́n ti ṣe tán àti fún yín ní on the 19 ẹ̀ dàrú tẹ̀ jẹ́ kọ́mọ yìí ò jáde ní ìsìn báyìí ní ìsìn àìkọ̀ tó wá fún ọjọ́ sí on the 2 léyìí tó yẹ pé ilé-ẹjọ́ magistrate lè kọ́ sún ẹjọ́ yìí sí on the 30 tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti wọ̀ pé on the 30 o bóyá Ọlọ́run ó sì ṣe ẹ ti yanjú awọ́ àárín ara yín o kàkà kẹ́tún wá ṣe bẹ́ẹ̀ ẹ̀tún gba high court lọ ẹ̀tún sún ẹ̀tún wá àjọ ẹjọ́ yẹn sí on the 2 application yìí tí ẹ wà nílé ẹjọ́ magistrate sì wà ń bẹ̀ o tẹ̀ fi ń challenge court jurisdiction yẹn sì wà ń bẹ̀ o tí wọ́n àti ìbò ẹjọ́ yẹn o tẹ̀ wá ń ṣètà Ọlọ́run ní ìsìn abẹ́mùgbà torí pé ẹ̀sẹ̀ àbẹ̀ kí àwọn ẹbí ọlọ́wọ́ ń bẹ̀ láti gbà jáde gbogbo iṣẹ́ tá a ṣe ẹ̀sìn mọ́ ẹ̀sìn dàrú. ìjẹ́ bá yẹ yí pé kíta Ọlọ́run lè bá a jáde lọ́jọ́ yín lógún ni èmi rò pé ẹ̀kẹ́ ẹ bá wa sọwọ́sowọ́pọ̀ on the 19 yẹ kó jáde ni kàkà bẹ́ẹ̀ ṣe lè da gbogbo iṣẹ́ tá a ti ṣe lè da gbogbo ẹ̀rú àti gbogbo àwọn àáfàá wọn láwọn ti yọ́nú sí òun gan fúnra rẹ̀ ó ti kọ letter of apology pé káwọn èèyàn má bínú ẹwà gbogbo nǹkan yẹ wá dàrú ẹsì lẹni fẹ́ ta lọ lọ́rùn sí fẹrẹ lélẹyìí bí ẹni wọ́n láti mọ̀lẹ́ kọ̀mọ̀mẹ́ tó ń ṣètò ń wo ọ̀gá ẹni tó wá láti mọ̀lẹ́ kọ̀mọ̀mẹ́ tó ń ṣètò ẹ̀tún wá mú àwọn kan nínú ẹbí ẹ̀tún fà wọ́n bọ abẹ́ ẹni kí wọ́n kọ̀dí ìta kí wọ́n mọ̀ ọ̀tọ̀ sínú ilé gbọ́dọ̀ tí wọ́n wò dùn mí ìdá olómọ apẹ̀rẹ̀ ẹlẹ́rù ìdá olómọ apẹ̀rẹ̀ ẹlẹ́rù tá a bá rí ọmọ kankan nínú ìdílé tí Hamidu Adégbọlá lónìí tó ní èmi Abdulmumin
ti Amiru Adébọ́lá kò kì í ṣe bàbá àwọn dájúdájú ọmọ wọn bẹ́ẹ̀ ó ti sọ bó ṣe jẹ́ nulẹ̀ àwọn ò ní sọ ṣùgbọ́n ìdá olú máa kúrò ẹ̀ lẹ́rú ṣùgbọ́n ṣé ní tí èèyàn ń ṣẹ̀ṣẹ̀ ṣe wá ń ṣe sọ wá dà báyìí ṣùgbọ́n o kí mi wá fún yín wọ́nì lónìí yìí fún yín wọ́nì ni o torí pé àwọn Yorùbá bọ̀ wọ́n ní òkè òkú ni òkú rè bá bọ́ ọmọ lọ́lọ́mọ o òkè òkú báyìí ló kú rè bá bọ́ ọmọ lọ́lọ́mọ tí Abdulaziz lọ́ba ní tí ọba ní fi rẹ̀ kára ẹ̀ kún àwọn ìdá tí wọ́n ń pera àwọn lẹ́rù yẹn èmi ni bàbá rẹ̀ o èmi ni bàbá rẹ̀ o gẹ́gẹ́ bí àṣà Yorùbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá èmi ni bàbá rẹ̀ gẹ́gẹ́ bí bàbá rẹ̀ wá ń ja yín wọ́n ní báyìí torí olórí burúkú ni gbogbo yín abanidá tí yín tí ó kì í bá ní débẹ̀ abanidẹ́sẹ̀ tí ó kì í bá yín dá sí. on the two tẹ mú yìí ẹ gbọ́dọ̀ gba àbùlẹ̀ àṣìṣì jáde o ẹ ń gbọ́ ṣé ti yín òdi on the two tẹ mú yìí àbùlẹ̀ àṣìṣì gbọ́dọ̀ jáde o bíbẹ́ ẹ̀kọ́ gbogbo ẹbí Adégbọlá ọmọ àbínú sí yín o tí Abdulaziz ọba jáde ní on the two tẹ mú yìí gbogbo sùpọ̀tọ̀ ọmọ àbínú sí yín o ẹ máa rí pípọ́n ojú wa o torí àwọn ò ní gba gbogbo rádaràdá tẹ̀ ń ṣe yìí o àwọn ò ní gba gbogbo rádaràdá tẹ̀ ń ṣe yìí o ètò kan àwa kò ní kí ọmọ wọn jáde wá bá wa ní ayọ̀ àti àlàáfíà tẹ́lẹ̀ wá rí Abdulaziz gbà jáde ní on the two yìí àwa àti yín a máa ti ẹsẹ̀ bọ́ ṣòkòtò kan náà o torí wípé òkè òkú ni òkú rè bàbá ọmọ lọ́lọ́mọ o nígbà táwa bí Abdulaziz tá a tọ̀ tó yanjú wọn lè fi ń rí lò ẹ̀yìn kọ́lẹ̀ bá wa tọ́ nílé ìwé o ẹ̀yìn kọ́lẹ̀ bá kọ́ níṣẹ́ fídíò coverage tó ń ṣe o tó ìwà ń wúlò fún yín nìsín o ẹ̀yin kọ́ o gbogbo yín pátápátá ẹ̀ mọ Abdulaziz ní ìsìn báyìí sìn kò tí ì pọ̀ tó ń bẹ̀ta o tẹ wá da gbèsè ayé ẹ̀rú yìí o pàápàá jùlọ ìwọ Evangelist Adéfáìwà lẹ́sìn tọ́lẹ́ àwọn èèyàn sọ wípé wọ́n lọ́ba tí Abdulaziz jẹ́ wọ́n lọ́ba dà ìwọ ló bá tiẹ̀ jẹ́ náà tó bá wọn lọ wo ìpìlẹ̀ péjì Abdulaziz yìí èmi tí wọ́n jẹ́ ìpìlẹ̀ péjì ẹ̀ yìí èmi Abdulmumin Adébọ́lá èmi ní ìpìlẹ̀ péjì ẹ̀ yẹn tóun ló sì lè deny kódà gan rédíò wà tó wà lọ́dọ̀ yín yẹn kò lè deny rẹ̀ pé èmi ní ìpìlẹ̀ péjì àwọn ẹ̀kọ́ tí Abdulaziz ń kọ́ látẹnu tèmi lọ́kọ̀ bẹ̀rẹ̀ péjì ẹ̀ nígbà tó ti bẹ̀rẹ̀ péjì ẹ̀ yìí ṣe bí Ibrahim tó jẹ́ gbọ́n rẹ̀ yìí ṣe bó náà kíw kí ló tí ò pe Ibrahim kọ́rùn lọ́wọ́ ṣe bí ìyá rẹ̀ ìbólóhùn ọ̀sẹ̀kùn ló ń kọ́ ọ̀bà wa ń kíw bó náà kíw kí ló tí kò pe ìyá rẹ̀ kọ́rùn lọ́wọ́ kó jẹ́ pé èmi tí ẹ̀yin wo ayé wa sọ̀dọ̀ ta rẹ̀ yìí òun ló pèsè mọ̀ràn lọ́wọ́ ń gbà yẹn ọ̀pọ̀ wípé wọ́n ń bá a jà sí pé àwọn tó wá ń ṣe lẹ́yìn ọ̀rẹ́ yìí kò dáa tí mo sì dábọ̀ rẹ̀ fún ṣùgbọ́n lè wá sọ méjì ọ̀tá rẹ̀ sí tí ẹ̀kú sí wá dùn àìjírí ṣùgbọ́n síbẹ̀ gẹ́gẹ́ bí olórí ilé tí mo jẹ́ mo fi sọ̀sùn mo fi kínra mo tún bọ́ síta bò ń bá bẹ̀bẹ̀ kàkà kẹ́yìn òtẹ́kẹ́ tó ń rí níbo ṣe yìí gẹ́gẹ́ bí dáadáa ẹ tó di ẹ̀bí lé mi lórí pé mo fẹ́ lọ mo ní kí wọ́n lọ pa ni mo ní kí wọ́n mọ́ fi lẹ̀ ni wọ́n wá ní ẹ̀mẹ́rì ẹ̀wà ẹ̀rẹ́rì ẹ̀ fi lẹ̀ o síbẹ̀síbẹ̀ náà ẹ̀ tún mú mi gẹ́gẹ́ bí ọ̀tá náà ni tá a wá lọ̀tá rẹ̀ ní ìsìn sẹ́mi ni àbẹ́yìn torí pé on the 19 yẹn àwọn àáfàá ti fi dá èmi lójú wípé àwọn máa fi lẹ̀ on the 19 yẹn ẹ̀yìn ó ń ṣẹ̀ṣẹ̀ ẹ̀jẹ̀ kún ó fi lẹ̀
nítorí selfish interest tí nítorí pé ẹ fẹ́ kó jáde kó tó pàdé mùsùlùmí ó bá fi lè jáde through wa báyẹn through apology yẹn ìṣeéṣe wà kó padà dé mùsùlùmí ẹ wá nítorí tí selfish interest tí ẹ fi dà béèrè yẹn rú. But warning again, I'm warning you and I'm warning you and I'm warning you. Tí ẹ bá fi lè rí ọmọ yẹn gbà jáde ní on the 2 tẹ wá mú yìí, ẹ máa rí pípọ́n ojú mi, ẹ máa rí pípọ́n ojú Adégbọlá, ẹ máa rí pípọ́n ojú gbogbo sùpọ̀ tó lápapọ̀. Ṣùgbọ́n náà bí ká lọ sàtàmọ́ yá sí fún náà. Wassalamu ala al-mursalina walhamdulillahi rabbil alamin.